Hallelujah. Ògo ni fún orúkọ Olúwa. Gbogbo ẹ̀yin ènìyàn níbi gbogbo tí ẹ ti ń wò mí tí ẹ sì ti ń gbọ́ mi káàkiri. Ẹ gbọ́ ìjìnlẹ̀ àṣírí láàárín ìwọ̀nba ìṣẹ́jú díẹ̀ tí mo fẹ́ lò. Ìjagun láti mú àyànmọ́ ṣẹ. 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 Now, ẹ jọ̀ọ́ gbogbo bí tẹ́ bá ti ń wò mí, ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ mẹ́sẹ̀gì. Mo fẹ́ sọ àwọn ìjìnlẹ̀ àṣírí tó jinlẹ̀ nípa àyànmọ́ àti ìjàgùdù, ìlàkàkà, ìsapá láti mú àyànmọ́ ṣẹ. Àwọn ìjìnlẹ̀ ni mo dẹ̀ fẹ́ kí ẹ gbọ́ dáadáa. Mo fi Ọlọ́run alààyè bẹ̀ wá. Now, màá sáré ka àwọn ẹsẹ̀ Bíbélì méjì kan. Tí mo dẹ̀ fẹ́ kí now because mo fẹ́ fi Apostle Paul ṣe àwọn àpẹẹrẹ kan fún wa. Ìrìn àjò ìmúṣẹ àyànmọ́. Now, ìwé Galatians chapter 1 now verse 15. Ṣùgbọ́n nígbà tí ó wu Ọlọ́run, ẹni tí ó yà mí sọ́tọ̀ láti inú ìyá mi wá, tí ó sì pè mí nípa orí ọ̀fẹ́ rẹ̀ láti fi ọmọ rẹ̀ hàn nínú mi, kí èmi lè máa wàásù rẹ̀ láàrin àwọn kèfèrí. Lójú kan náà, èmi kò bá ẹran ara àti ẹ̀jẹ̀ gbìmọ̀ pọ̀. Now, níbí báyìí, Paul ń sọ̀rọ̀ nípa bí Ọlọ́run ṣe yà á sọ́tọ̀ láti inú ìyá rẹ̀ wá láti ṣe iṣẹ́ ìríjú fún Ọlọ́run. Now, tẹ́ bá wo Jeremiah chapter 1 láti verse 4 and 5 náà, ẹ rí i pé Ọlọ́run sọ bẹ́ẹ̀ nípa Jeremiah wípé láti inú oyún wá ni mo ti mọ̀ ọ́, kí a tó dá ọ ní inú ni mo sì ti yà ọ́ sí mímọ́, mo sì ti yàn ọ́ gẹ́gẹ́ bí wòlíì. Now, ẹ gbọ́ eléyìí. Ṣé rí àyànmọ́ ó ní í ṣe pẹ̀lú ètò Ọlọ́run àti ète rẹ̀ fún ìwásáyé rẹ̀. Ohun tí Ọlọ́run ní lọ́kàn tó fi dá ọ sáyé, mò ń bọ̀ ńbẹ̀, mò ń padà bọ̀. Now, tí ẹ bá wo bí tí Galatians yìí, ẹ rí i pé Paul sọ ní verse 16, ó ní lójú kan náà èmi kò bá ẹran ara àti ẹ̀jẹ̀ bímọ pọ̀. Now, ẹ jẹ́ kí n connect ibẹ̀ mọ́ Ephesians chapter 6. Ephesians chapter 6. Níbí báyìí ó ní òun kò bá ẹran ara àti ẹ̀jẹ̀ bímọ pọ̀. Ní Ephesians chapter 6 verse 12. Nítorí pé kì í ṣe ẹ̀jẹ̀ àti ẹran ara ni àwa ń bá jìjàkadì. So ẹ rí i pé níbi Galatians chapter 1 verse 15 and 16 yìí, Paul mọ̀ wípé ète àti ètò Ọlọ́run fún ayé òun tí òun ó bá múṣẹ, kì í ṣe ẹran ara àti ẹ̀jẹ̀ ni òun bá ní dí ìpapọ̀. Yes, Ephesians chapter 6 verse 12. Nítorí pé kì í ṣe ẹ̀jẹ̀ àti ẹran ara ni àwa ń bá jìjàkadì, ṣùgbọ́n àwọn ìjòyè, àwọn ọlọ́lá, àwọn aláṣẹ ibi òkùnkùn ayé yìí àti àwọn ẹ̀mí búburú ní ojú ọ̀run. Náà, mò ń kọ̀nẹ́tì bí ìmúṣe àyànmọ́ ṣe ní í ṣe pẹ̀lú ogun jíjà. Ìjìnlẹ̀ ni mo ṣe ń padà bọ̀. Mo fẹ́ ka ẹsẹ̀ Bíbélì ilé ìsìnkí tó wá fókọ́sì lórí àlàyé yẹn gidigidi, but àwọn ẹsẹ̀ Bíbélì tí mò ń ka yìí, òun ló máa jẹ́ ìpìlẹ̀ lórí ohun tí màá máa bíùdì àwọn nǹkan tí mo fẹ́ bíùdì lórí mẹ́sẹ̀gì ilé. So àwọn ẹsẹ̀ Bíbélì yìí òun ló dúró gẹ́gẹ́ bí òpó tàbí ọ̀wọ̀n tó gbé àwọn mẹ́sẹ̀gì tí mò ń sọ yìí ró. 2 Timothy chapter 4, ẹ jẹ́ ká wo láti verse 6. Nítorí à ń fi mí rúbọ nísinsìnyí àti lọ mí súnmọ́ ìtílé. Paul ló ń sọ̀rọ̀ yẹn nígbà tí tó ti parí iṣẹ́ ìránṣẹ́ tó ti parí. Now, èmi ti ja ìjà rere. Ṣẹ́rí níbí, ṣẹ́rí Paul ó ń fi ìmúṣẹ àyànmọ́ rẹ̀ ó fi ń wé ìjà rere. Èmi ti ja ìjà rere. èmi ti parí eré ìje mi
èmi ti pa ìgbàgbọ́ mọ́, ìjìnlẹ̀ ni. Láti ìsinsìnyí lọ a ti fi adé òdodo lélẹ̀ fún mi tí Olúwa onídàájọ́ òdodo yóò fi fún mi ní ọjọ́ náà, kì í ṣe kìkì èmi nìkan ṣùgbọ́n pẹ̀lú fún gbogbo àwọn tí ó fẹ́ ìfarahàn rẹ̀. Níbí báyìí ẹ rí wípé Pọ́ọ̀lù ó ń sọ̀rọ̀ nípa ìmúṣẹ àyànmọ́ àti ìjàkadì, ìjagun láti mú àyànmọ́ ṣẹ, ìjagun láti mú àyànmọ́ ṣẹ. Now mo fẹ́ sọ àwọn nǹkan kan tó lágbára, tó lágbára gidi tó dẹ̀ ní í ṣe pẹ̀lú oúnjẹ líle fún àwọn akọni. Bẹ́ẹ̀ ni àwọn tó ní mẹ́sẹ̀jì èní, àwọn tí wọ́n níṣì níyè ni o, honestly àwọn tó níṣì níyè, torí mo fẹ́ mẹ́nuba àwọn nǹkan kan tó jẹ́ pé ó máa lágbára fún àwọn tí wọn ò sí nínú ẹ̀mí láti comprehend yẹ. Ìdí nìyẹn tí mo fẹ́ kẹ́ ẹ jọ bẹ́ ṣe ń gbọ́ mi, ẹ wà nínú ẹ̀mí kí ẹ sì máa fi ẹ̀mí bá gbogbo nǹkan tí mò ń sọ ilẹ̀ tí n bá ti ń sọ ẹ mọ gbé wọnú ẹ̀mí, then ẹ mọ àwọn ọ̀rọ̀ tí mo bá wá ń sọ ẹ mọ gbé wọ inú bíbélì, ẹ mọ gbé wọ inú bíbélì kí ẹ wá máa fi ẹ̀mí mímọ́ kẹ́ wá máa fi wádìí ẹ̀, torí pé ẹ̀mí ní ń wádìí ẹ̀ nǹkan tẹ̀mí. Bẹ́ẹ̀ ni ẹ̀mí mímọ́ Ọlọ́run òun ni a fi ń wádìí àwọn ohun ìjìnlẹ̀ ti ẹ̀mí. Now ìdí nìyẹn tí mi ṣe fẹ́ ká fi mẹ́sẹ̀jì yẹn ṣeré, mo fi Ọlọ́run alààyè bẹ̀ wá. Now ẹ máa gbọ́ o, kí ni mò ń sọ níbí báyìí? Bíbélì jẹ́ kó yé wa wípé láti mú àyànmọ́ ṣẹ kì í ṣe nǹkan tó rọrùn, kì í ṣe ọ̀rọ̀ ẹran ara àti ẹ̀jẹ̀. Ẹ ti rí nínú àwọn ẹsẹ̀ Bíbélì bíi 2 àbí 3 tí mo ti fi wọ̀n ẹ̀. Now ẹ máa gbọ́ ilé. Ṣé rí àyànmọ́ tá bá ń sọ̀rọ̀ nípa àyànmọ́ ń bẹ, ìyàntẹ́lẹ̀ wà tàbí ìmọ̀tẹ́lẹ̀. Ìyàntẹ́lẹ̀, àyànmọ́ wà, ìmọ̀tẹ́lẹ̀ wà, ìyàntẹ́lẹ̀ wà, then kádàrá wà, then àtúbọ̀tán. Now ẹ máa gbọ́ ilé. Ìyàntẹ́lẹ̀ ó ní predestination, ìyàntẹ́lẹ̀ predestination, àyànmọ́ destiny, àtúbọ̀tán destination. Ìjìnlẹ̀ ní gbogbo àwọn nǹkan wọ̀nyí, mo dẹ̀ fẹ́ kí ẹ fi ara balẹ̀ bá mi lọ. Yes sir, ṣe rí gbogbo ẹ̀dá tí Ọlọ́run dá sínú ayé, bí ẹ ṣe ń wò mí yìí, mo fẹ́ kó mọ̀ kíní kan wípé ìwásáyé rẹ Ọlọ́run mọ̀ sí. In fact kó o tó wá sáyé Ọlọ́run ti mọ̀, ó ti mọ̀ ọ́. Ṣé mọ̀ yín pé a máa ń pe kíní kan ní omniscience. So Ọlọ́run ní àṣẹ kan tí kò sí ẹni tó ní láyé àti lọ́run tí a ń pè ní omniscience. Omniscience Ọlọ́run òun ni wípé Ọlọ́run mọ òpin láti ìpìlẹ̀, ó mọ ìparí láti ìbẹ̀rẹ̀. So kí a tó bí ọ ní inú Ọlọ́run ti mọ̀ ọ́. Kí ìyá rẹ tó mọ̀ bóyá ọkùnrin ni ọ́ tàbí obìnrin ni ọ́ nígbà tó tiẹ̀ tí wà form nínú, Ọlọ́run ti mọ̀ ọ́. Now Ọlọ́run mọ ìbẹ̀rẹ̀ rẹ, ó mọ ìparí rẹ. Ọlọ́run wá mọ èrèdí kan pàtàkì tí òun fi dá ọ wá sínú ayé. Gbọ́ eléyìí, èrèdí tí Ọlọ́run fi dá ọ sínú ayé, òun ni à ń pè ní àyànmọ́ rẹ. Ẹ gbọ́ mi dáadáa. Now kí ni àyànmọ́ rẹ? Àyànmọ́ rẹ ni ète Ọlọ́run fún ìwásáyé rẹ. Àyànmọ́ rẹ ni èrè ìdí tàbí èròǹgbà Ọlọ́run tó fi rán ọ wá sáyé. Àyànmọ́ rẹ ni ohun tí Ọlọ́run ní lọ́kàn tó fẹ́ fi ọ ṣe tó fi rán ọ wá sáyé. Àyànmọ́ rẹ nìyẹn. Now bí èrò ṣe pọ̀ tó nínú ayé, àyànmọ́ rẹ òun ni láti dí ipò kan nínú ayé. Bí èrò ṣe pọ̀ tó nínú ayé yìí, àwọn nǹkan kan wà tó yẹ pé tí wọn ò bá ṣe kò sí bàbá ẹni tó lè ṣe mọ́. Then so à ń sọ̀rọ̀ nípa àyànmọ́. Tá bá ń sọ̀rọ̀ nípa àyànmọ́, ó túmọ̀ sí wípé nǹkan kan wà, àlàfo kan wà nínú ayé tó yẹ pé kò sẹ́lòmíì tó lè di àfiwọ́ nìkan. Now àwọn ojúṣe kan wà nínú ayé tó yẹ pé kò sẹ́ni tó lè ṣe àfiwọ́ nìkan.
honestly eléyìí ò ń ṣe wípé bóyá ìgbéraga. Àwọn nǹkan kan wà tó yẹ pé wọ́n ló lè ṣe, kò sí ẹlòmíì tó lè ṣe. Ìdí nìyẹn Ọlọ́run ó ti fi ọ̀pọ̀lọpọ̀ nǹkan pòwe fún wa. Ẹ rí wípé ìlà àtẹ́lẹwọ́ wa tí wọ́n ń pè ní fingerprint, ẹ rí wípé kò jọ tẹnikẹ́ni. Fingerprint mi kò jọ tẹ anybody, thumbprint mi kò jọ ti anybody. Now kí ni reason tí ó fi rí bẹ́ẹ̀? Bí èrò ṣe pọ̀ tó nínú ayé, wọ́n jẹ́ ká mọ̀, àwọn onímọ̀ ìjìnlẹ̀ jẹ́ ká mọ̀ wípé èèyàn tó wà nínú ayé nílẹ̀ tó mọ́ lónìí wọ́n lé ní 7 billion. Now bí èrò tó lé ní 7 billion ṣe wà nínú ayé, ó ní reason kan tí Ọlọ́run ṣe dáwọ́ sí. Then bí èrò ṣe pọ̀ tó nínú ayé, Ọlọ́run mọ̀ tiẹ̀ yàtọ̀. Ó ní nínú oyún ni èmi ti pè ọ́ ní orúkọ. So kí ìyá rẹ kó tó sọ ọ́ lórúkọ, ó lórúkọ tọ́lọ́run pè ọ́. Orúkọ tọ́lọ́run pè ọ́ kò ní ṣe pẹ̀lú orúkọ yòówù tí àwọn èèyàn lè mọ sọ̀rọ̀ àwọn nínú ayé, ó ní ṣe pẹ̀lú orúkọ àyànmọ́ rẹ. Now ara reason tún nìyẹn tó yẹ pé a gbọ́dọ̀ understand nǹkan nípa orúkọ, because wọ́n dédé ń sọ̀yàn lórúkọ. Now àyànmọ́ rẹ òun ni àlàfo tọ́lọ́run rán wá sáyé wá dí. Àyànmọ́ rẹ òun ni iṣẹ́ pàtàkì tọ́lọ́run rán wá jẹ́ fáyé. Àyànmọ́ rẹ òun ni àwọn ẹlòmíì tí wọ́n wà nínú ìṣòro àti ìdààmú tó jẹ́ pé nípasẹ̀ rẹ̀ là á fi gborí wọn sókè. Àwọn tó kan wà nínú ìdè tó jẹ́ pé ìwọ ló tú wọn sílẹ̀. Má ṣì mí gbọ́, ó lè jẹ́ pásítọ̀. Dandan kọ́ ni kéèyàn jẹ́ pásítọ̀ kó tó mú àyànmọ́ ṣe, kó tó tú àwọn èèyàn sílẹ̀. Àìmọye ẹni tí kìí ṣe pásítọ̀, tí kìí ṣe wòlíì, ṣùgbọ́n tó yẹ pé wọ́n ń fulfill destiny wọn nípa líláìbírètì àwọn ẹlòmíì. Now àwọn kan wà tó jẹ́ pé àyànmọ́ wọn ò lè dìde tí àyànmọ́ tiẹ̀ ò bá ṣẹ. Now gbogbo àwọn kinní òun la gbọ́dọ̀ understand. Then mo dẹ̀ fẹ́ kí òye kinní yìí kó yé wa níbẹ̀rẹ̀ ọdún báyìí, torí wípé ọdún míì la tún mú yìí. So ó sì lè mọ wòran kí ọdún mọ gorí ọdún, kí ọjọ́ mọ gorí ọjọ́ láì jókòó kó ronú wípé ǹjẹ́ mo mọ èrè ìdí ìwásáyé mi? Ǹjẹ́ mò ń mú èrè ìdí ìwásáyé mi ṣẹ? Ẹ gbọ́ ilé yìí gbogbo ènìyàn, ẹ wo fóònù tí mo mú dání. Fóònù yìí ó ní reason kan tí mo ṣe rà. Tí kò bá fulfill purpose tí mo ṣe rà á mọ́, then mi ní ìdí ẹ̀ mọ́, ẹ lè rí lọ́wọ́ mi mọ́. Tó bá yá máa jùnú tàbí kí n jù fún anybody. So kò ní ìtumọ̀ mọ́ nìyẹn. Now ẹ jẹ́ n sọ kinní kan, tí ènìyàn ò bá mọ àyànmọ́ rẹ̀, tí ò bá mọ ète àti èròǹgbà Ọlọ́run fún ìwásáyé rẹ̀, tí onítọ̀hún ò bá ti mú àyànmọ́ ṣẹ mọ́, tí ò bá ti serve purpose tí a ṣe rán wá sínú ayé, tí a ṣe dá sínú ayé mọ́, then life onítọ̀hún ti wà useless. I'm telling you the truth. Tí iyọ̀ bá dẹ̀ ti dòbu, ó ti sọ adùn nìyẹn, kò wúlò fún nǹkan kan mọ́, kò wúlò fún anywhere, kò wúlò fún ilẹ̀, kò wúlò fún oko, kò wúlò fún àkìtàn, àákàn dànù, àwọn èèyàn máa tẹ̀mọ́lẹ̀. Mo sọ ní orúkọ Jésù, ìṣẹ̀dá rẹ kò ní ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sí ọ. Ìṣẹ̀dá rẹ, orí rẹ, àyànmọ́ rẹ lórúkọ Jésù kò ní dòbu. Ẹ gbọ́ ilé yìí, ìmúṣẹ àyànmọ́ ó ṣe pàtàkì. Ìdí nìyẹn tí ẹ̀mí Ọlọ́run ṣe ń bá mi sọ láti last year wípé nínú ọdún yìí kí a ṣí àwọn ènìyàn níyè sí ohun tí à ń pè ní ìmúṣẹ àyànmọ́. Ìmúṣẹ àyànmọ́, ìmúṣẹ àyànmọ́. Mo ti máa ń sọ fún wa tipẹ́tipẹ́ wípé gbogbo nǹkan ló lẹ́kọ̀ọ́. Tí ẹ bá gbàgbé, mo ṣe mẹ́sẹ̀jì kan lórí social media báyìí tí mo sọ wípé oríṣi èèyàn mẹ́ta ló wà nínú ayé. Àwọn kan gbàgbọ́ pé àràgbé láyé, àwọn kan gbàgbọ́ pé àbẹ̀gbé láyé, àwọn kan gbàgbọ́ pé àmọ̀gbé láyé. Náà ẹ gbọ́ ilé yìí, àwọn tó gbàgbọ́ pé àràgbé láyé, àwọn ẹlẹ́ ń rí wọn tó yẹ pé wọ́n ń tojú bọ̀bọ̀kúbọ̀ kiri, tán ń tojú bọ̀bọ̀kúbọ̀. Ẹ̀rẹ́ lomi á lọ bẹ́yàn lórí, á lọ ṣògùn owó. Ẹ̀rẹ́ lomi á pèrè pastor, á pèrè ní gospel singer. Oríṣi a lot of ìròyìn là ń gbọ́.
láwọn ìròyìn burúkú tó yẹ pé àwọn èèyàn ẹlòmíì ẹ̀jẹ̀ ló lọ fi ń wẹ̀, ẹlòmíì gbàgbọ́ wípé tóun bá fẹ́ jẹ́ èèyàn òun gbọ́dọ̀ kọ́kọ́ jẹ ènìyàn, ẹlòmíì àwọn tó gbàgbọ́ pé àràgbélayé wọ́n gbàgbọ́ pé táwọn bá fẹ́ gòkè àwọn gbọ́dọ̀ já àwọn kan bọ́, ẹnìkan ló gbọ́dọ̀ ṣubú táwọn ò fi gòkè. Náà àwọn àràgbélayé náà ibi tí ewu wà òun ni pé nǹkan tó fẹ́ lọ rà tó mọ̀, ayé tó ló fẹ́ rà gbé tó ní wọ́n ń sọ fún ẹ pé àràgbélayé tí wọ́n náà dúró nídúró pé àràgbélayé, ayé tó fẹ́ rà yìí number one èló ló mọ̀ tán tà, then èló ló ní lọ́wọ́, kí ni currency tí wọ́n fi ń nájà ayé. Bẹ́ẹ̀ ni ọjà ayé ń bẹ lóòótọ́. Yes sir, ṣẹ́rí nínú School of Destiny nípa orí ọ̀fẹ́ Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ àwọn mysteries òun ló wà ń bẹ. Ọjà ayé wà lóòótọ́ níbi tí ayé ti ń ṣe káràkátà ọjà ayé, ó wà lóòótọ́ ìjìnlẹ̀ tí a kò lè mẹ́nubà tán bí ó wà ń bẹ nítòótọ́. But kí ló fẹ́ rà? Tó o bá ní knowledge wàá lọ sí Alábà. Tó bá lọ sí Alábà tó ló fẹ́ lọ ra fóònù tàbí bóyá tẹlifíṣàn tàbí pé o fẹ́ lọ ra àwọn electronics, tó o bá mọ tó fẹ́ lọ rà wàá lọ bẹ̀, ọ̀tọ̀ ní tó sanwó ẹ̀, ọ̀tọ̀ ní tí wàá gbé wálé. Then irú currency wo ló mọ̀ tí wọ́n ń ná ní ọjà àyànmọ́? Bẹ́ẹ̀ ni irú currency wo, ṣó rò pé náírà ni àbò rò pé pound sterling? No wọ́n ń ná irú owó kan ṣùgbọ́n kì í ṣe irú owó tí ẹ̀yin rò ni wọ́n ń ná, ìjìnlẹ̀ ni. Then kí ló fẹ́ rà ní ọjà àyànmọ́ tó fi ń sọ pé àràgbélayé? No, o gbọ́dọ̀ mọ̀ ní ìmọ̀ òun ni wọ́n fi ń sọ pé àmọ̀gbélayé ìmọ̀. Bíbélì sọ ó ní ẹ̀yin ó mọ̀ òtítọ́ yóò sì sọ yín di òmìnira. Àwọn ènìyàn mi ń ṣègbé nítorí wọn kò ní ìmọ̀. Náà gbogbo àwọn nǹkan wọ̀nyí ṣẹlẹ̀, ṣé mọ̀ yín pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló wà lónìí tó jẹ́ wípé bí wọ́n ṣe dàgbà tó lọ́jọ́ orí wọn ò tí ì mọ purpose Ọlọ́run fún ayé wọn títí dìsìn. Ẹ jẹ́ ká má ti sọ nípa àwọn aláìgbàgbọ́, ẹ jẹ́ á sọ nípa ọ̀pọ̀lọpọ̀ Kristẹni báyìí. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ Kristẹni wọ́n kàn ń jí wọ́n ń sùn, wọ́n ń jí wọ́n ń sùn, síbẹ̀síbẹ̀ wọn ò mọ ètò Ọlọ́run fún ìwásáyé wọn. Wọn ò mọ èrè ìdí tí Ọlọ́run ṣe dá wọn wá sáyé. Wọn ò mọ èrè ìdí tí àwọn gan fi wà nínú ayé. Wọn ò mọ kí ni purpose táwọn wá serve. They don't know. Honestly, ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ènìyàn ló wà bẹ́ẹ̀. Kristẹni dẹ̀ ni wọ́n. Ìyẹn dúró bẹ́ẹ̀. Ẹ tún gbọ́ ilé. Ta ló mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ so-called pastors, ọ̀pọ̀lọpọ̀ so-called clergymen, ìránṣẹ́ Ọlọ́run òun ni wọ́n wà lórí tẹ́ pé wọn ò mọ purpose Ọlọ́run fún ayé wọn. Honestly, ọ̀pọ̀lọpọ̀ ń lọ seminary, wọ́n láwọn gbọ́ ìpè, wọ́n lọ seminary. Gbogbo ọdún mẹ́ta ọdún mẹ́rin tí wọ́n lò ní seminary, wọ́n discover purpose Ọlọ́run fún ayé wọn títí wọ́n ṣe lọ, wọ́n ṣe jáde, wọ́n ṣe graduation, wọ́n dẹ̀ jáde Bible school, wọn ò mọ purpose Ọlọ́run fún ayé wọn. Òun lẹ ṣe rírú ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run bẹ́ẹ̀ tí wọ́n ń rìn káàkiri, tí wọ́n ń wá vacancy kiri, tí wọ́n sọ pé àwọn ń wá station. I'm very sorry to say this. Mi sọ láti embarrass anybody, ṣùgbọ́n ó ń bà mí nínú jẹ́ láti inú àárín gbùngbùn ẹ̀mí mi wá, inú ọkàn mi wá, wípé kíní yìí kò yẹ kó rí bẹ́ẹ̀, torí pé kì í ṣe ètò Ọlọ́run, kì í ṣe bọ́lọ́run ṣe làkalẹ̀ nìyẹn. Bíbélì sọ pé ọ̀tá ló ṣe èyí. Ọ̀pọ̀lọpọ̀ wà wọ́n mọ purpose Ọlọ́run fún ayé wọn. Náà ẹlòmíì sì wà ó fẹ́ mọ̀ ṣùgbọ́n kò mọ bó ṣe lè mọ̀. Ó fẹ́ mọ purpose Ọlọ́run ṣùgbọ́n kò mọ bó ṣe lè mọ̀. Ó sì lè mọ̀ tó o bá kẹ́kọ̀ọ́ ẹ̀. I'm telling you the truth. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì ọ̀rọ̀ mi máa ń yà wọ́n lẹ́nu. Ẹlòmíì àní gbogbo nǹkan náà ní school of kíní kan, ẹ̀ ń ṣe school of deliverance, ẹ̀ ń ṣe school of prophet, ẹ̀ ń ṣe school of ministry, ẹ̀ tún sọ̀rọ̀ sí, ẹ̀ tún sọ school of destiny fulfilment. Yes, nípa orí ọ̀fẹ́ Ọlọ́run à ń bẹ̀rẹ̀ school of destiny fulfilment ní inú oṣù kejì ọdún 2025 tàwa yìí, ní next month. Nípa orí ọ̀fẹ́ Ọlọ́run school of destiny fulfilment a máa ṣe láti February, a máa parí ẹ̀ sí November 2025. So oṣù mẹ́wàá gbáko òun ni a máa fi máa tú ìmọ̀ nípa in tí wọ́n ń pè ní àyànmọ́ àti bí a ṣe lè mú àyànmọ́ ṣe. Yes sir, ọ̀tọ̀ ni pé kó mọ̀ pé Ọlọ́run ti pè ọ́, ọ̀tọ̀ ni kó mọ area wo l'Ọlọ́run pè ọ́ sí.
tá bá ń sọ̀rọ̀ nípa ìpè oríṣi ìpè mélòó lẹ́mọ̀ tó wà ok nísìnyí báyìí nínú àwọn tá ń pè ní ìránṣẹ́ Ọlọ́run a ní fivefold ministry a ní apostle ṣé apostle lọ́lọ́run pè ọ́ fún because o gbọ́dọ̀ mọ̀ then ṣé wòlíì lọ́lọ́run pè ọ́ àbí evangelist ìkẹrin àbí pastor ìkarùn àbí teacher o gbọ́dọ̀ mọ̀ kàtígórì wo lo belong sí nínú ẹ̀ka márààrún tí iṣẹ́ ìránṣẹ́ pín sí. So o kàn lè sọ pé ìránṣẹ́ Ọlọ́run ni mí ìránṣẹ́ Ọlọ́run ní ìránṣẹ́ Ọlọ́run kọ́ ni ẹ́ but kí ni area tiẹ̀ gangan ẹ̀dìyẹn mú. Mo ṣe ń sọ̀rọ̀ nípa àwọn ìránṣẹ́ Ọlọ́run náà ẹ tún gbọ́ ilé tàbá wá ń sọ tó bá sọ pé apostle ni ẹ́ oríṣi apostle mélòó lo mọ̀ tó wà nínú research mo discover pé ó kéré ju oríṣi apostle tó wà ó tó oríṣi apostle 5 tó wà oríṣi apostle 5 tó wà a lè mọ sọ̀rọ̀ lé lórí ìsìn then tó wáyé pé wòlíì lọ́lọ́run pè ọ́ tó bá discover pé wòlíì ni de irú wòlíì wo ni ọ́ ó pé ìpele táwọn wòlíì pín sí then wòlíì wọn jọra wọn nínú wòlíì so o gbọ́dọ̀ mọ̀ èwo ní tiẹ̀ because tó bá pèrè ní wòlíì náà tó bá discover area tọ́lọ́run ti fẹ́ kó operate gangan wàá mọ operate ní lẹ́ni onílẹ́ni o dẹ̀ ní gbèrè níbẹ̀ torí bí tọ́lọ́run ò bá rán ẹ kò ní fún ẹ lówó ọ̀yà ẹ̀ iṣẹ́ tí ò bá rán ẹ kò lè san èrè kankan fún ẹ níbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wòlíì ló wà lónìí ọ̀pọ̀lọpọ̀ ránṣẹ́ Ọlọ́run ló wà lónìí tó jẹ́ pé wọ́n ń ṣiṣẹ́ ìránṣẹ́ lóòótọ́ ṣùgbọ́n kì í ṣe ohun tá rán wọn ni wọ́n ń ṣe kì í ṣe ibi ta ní kí wọ́n wà ni wọ́n wà ibi tí problem ọ̀pọ̀lọpọ̀ wà nìyẹn. Na a gbọ́dọ̀ understand ẹ̀ tá bá ń sọ̀rọ̀ nípa wòlíì mo ti sọ fún wa rí wòlíì oríṣiríṣi ló wà àwọn wòlíì kan wà tó yẹ pé a máa ń pè wọ́n ní wòlíì àríran àwọn wòlíì kan wà tá máa ń pè ní wòlíì alásọtẹ́lẹ̀ ẹlòmíì ò mọ̀ pé yàtọ̀ wà ń bẹ̀ àwọn wòlíì kan wà tá máa ń pè ní wòlíì aláṣírí àwọn wòlíì kan wà tí a máa ń pè ní wòlíì aláṣẹ àwọn wòlíì kan wà tá máa ń pè ní wòlíì olórin bẹ́ẹ̀ ni wòlíì olórin so bí wọ́n ṣe wà ní ìpele nìyẹn lẹ́yìn ìgbà yẹn nínú ìrìn àjò àyànmọ́ yẹn ni wàá tún ti mọ̀ wípé iṣẹ́ wo lọ́lọ́run ní kí n jẹ́ gbogbo kíní wà nínú àyànmọ́ nínú mímọ̀ àyànmọ́ náà òun ló fi jẹ́ pé ogun ni bátù ni o ò lè tẹ́ bá rí ẹni tó mú àyànmọ́ ṣẹ láyé ẹ lọ bèè lọ́wọ́ ẹ ó ti jagun láti mú àyànmọ́ ṣẹ ogun ni mi lè tàn yín that's why mo máa ń sọ kíní kan fáwọn èèyàn before you can fulfill your destiny in life you must develop what I call spiritual warfare mentality ogun ní ayé tá wà yìí o sì gbọ́dọ̀ dira ogun kí wọ́n gan ó ní ẹ jẹ́ alágbára nínú Olúwa àti nínú ipa agbára rẹ̀ ẹ wá gbé gbogbo ìhámọ́ra Ọlọ́run wọ̀ ẹ gbé gbogbo ìhámọ́ra Ọlọ́run wọ̀ kí ni wọ́n fi ìhámọ́ra ṣe wọ́n fi ń jagun ní sà yes sir mo ọ̀pọ̀lọpọ̀ àwọn forces ló wà tó yẹ pé wọn ò fẹ́ kó mú destiny ẹ ṣẹ sà now ẹ gbọ́ eléyìí kí n tó kú òǹbí torí mo fẹ́ pray fún wa now nínú school of destiny fulfilment tí a fẹ́ bẹ̀rẹ̀ ní next month nípa orí ọ̀fẹ́ Ọlọ́run ìpele 9 ni àwọn nǹkan tá fẹ́ treat ló pín sí láàrin oṣù mẹ́wàá ni a máa fi treat àwọn àṣírí 9 àṣírí àkọ́kọ́ number 1 na ẹ máa gbọ́ o àṣírí ìjìnlẹ̀ tí o gbọ́dọ̀ mọ̀ nípa àyànmọ́ ìyàntẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni àyànmọ́ ìyàntẹ́lẹ̀ àti àtúbọ̀tán mẹ́tẹ̀ẹ̀ta yẹn o gbọ́dọ̀ mọ ìyàtọ̀ tó wà níbẹ̀ mo fi Ọlọ́run bẹ̀ ọ́ mọ́kàndédé wà lásán o gbọ́dọ̀ mọ pé kí ni wọ́n ń pè ní àyànmọ́ dẹ̀ kì í ṣe pé wà kàndédé mọ́ ń pè láyànmọ́ nìkan kí láyànmọ́ tiẹ̀ in particular kí lọ́lọ́ tó òfin ní lọ ṣiṣẹ́ oníṣẹ́ tó òfin ní mọ gbọ́mọ ọba fọ́sùn nínú ìrìn àjò ayé tó òfin ìwọ tó yẹ pé ó yẹ kó wà ní ìsọ provision nínú ìrìn àjò nínú ọjà àyànmọ́ ìsọ provision ló yẹ kó wà ó dẹ̀ lọ wà nísọ ẹlẹ́ran kò sẹ́ni tó máa béèrè ọjà lọ́wọ́ ẹ ò ní tà I'm telling you the truth so o gbọ́dọ̀ mọ̀ èwo ni ìyàn tẹ́lẹ̀ kí lọ́lọ́run ti yàn tẹ́lẹ̀ dẹ̀ nínú àwọn nǹkan wọ̀nyí èwo tún náà ni wọ́n ń pè ní àtúbọ̀tán ṣe rí ìyàn tẹ́lẹ̀ wà lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run ti yàn ọ́ tẹ́lẹ̀ àyànmọ́ rẹ ni tó fẹ́ kó ṣe but ìgbésẹ̀ tí wọ́n bá gbé nǹkan tó bá decide òun ló máa determine àtúbọ̀tán ẹ̀ ìjìnlẹ̀ ní gbogbo kíní lẹ́kọ̀ọ́ ní ọ́ndà yẹn náà láti máa sọ nípa oríṣi ògo 9 then kí ni wọ́n ń pè ní ògo
ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ń dárúkọ ògo orógolo ọmọ yẹn lógo, ọkùnrin yẹn lógo ológo ọmọ ni, ẹ wo ológo ọmọ lèmi náà. Kí náà ń pè lógo gangan? Ẹ jẹ́ n sọ àṣírí kan fún yín, in tí ẹ̀ ń pè ní ògo ó yàtọ̀ sí in tí Ọlọ́run ń pè lógo. Náà ẹ gbọ́ ilé ìdada, ta ló mọ̀ yín pé lójú ẹlòmíì in tán ń pè lógo òun ni kéèyàn lówó? Ta ló mọ̀ yín pé èèyàn lè jẹ́ mílíọ̀níà kó sì jẹ́ pé kò máa yàn mọ́ṣẹ́ láyé? Kò mọ tán ń pè ní òṣìrí láyé. Mílíọ̀níà ni ó jogún bá ògo, ó jogún bá owó, ó jogún bá ọrọ̀, síbẹ̀síbẹ̀ títí ó ṣe lo gbogbo ayé ó ṣe kú, kò mọ tán ń pè ní poverty, kò tèsí ẹ̀rí láyé, síbẹ̀síbẹ̀ kò máa yàn mọ́ṣẹ́. Ẹ tún gbọ́ yìí, ó dẹ̀ ṣeé ṣe kí ènìyàn má jẹ́ mílíọ̀níà ṣùgbọ́n kó mú àyànmọ́ṣẹ́ láyé. Ẹ̀kọ́ ní gbogbo kíní bí wàá ṣe mọ̀ dẹ́. Ẹ tún gbọ́ ilé, ìyàtọ̀ wo ló wà láàárín kí ènìyàn rí ògo lò láyé àti kí ènìyàn mú àyànmọ́ṣẹ́? Màá tú àṣírí oríṣi èèyàn mẹ́rin nípa abẹ yẹn. Oríṣi èèyàn mẹ́rin. Àwọn tí wọn ò lówó, wọn ò kì í ṣe olówó ṣùgbọ́n wọ́n máa àyànmọ́ṣẹ́. Àwọn tó jẹ́ olówó ṣùgbọ́n tó yẹ pé wọn ò máa àyànmọ́ṣẹ́ bá ṣe lówó tó. Àwọn tó jẹ́ pé wọ́n lówó, ọlọ́rọ̀ ni wọ́n dẹ̀ tún mú àyànmọ́ṣẹ́. De àwọn kan wà wọn lówó, olòṣì ni wọ́n, tálíkà ni wọ́n, síbẹ̀síbẹ̀ náà wọ́n tún ráyàn mọ́ wọn múṣẹ́ láyé. Náà gbogbo kíní ni a máa farabalẹ̀ kọ́ wa. Ṣẹ́rí èjì tá wà yìí, end time tá wà yìí, ayé ìmọ̀ ni o. Tó o bá mọ bíbélì, tó kàn dédé ń ka bíbélì, tó gbàdúrà pé k'Ọlọ́run tàn mọ́lẹ̀ ẹ̀bẹ̀ fún ọ, o ò ní jẹ àǹfààní tó wà nínú ẹ̀. Olúwa á máa ka bíbélì lábẹ́ ìbòjú òkùnkùn lásán. Náà ẹ tún gbọ́ ilé, then kí wá ni wọ́n ń pè ní ògo àyànmọ́ gangan? Kí ni wọ́n ń pè ní ògo àyànmọ́? Under ẹ̀kọ́ àkọ́kọ́ láti máa ṣe gbogbo yẹn náà o. Kí ni wọ́n ń pè lógo àyànmọ́? Tán bá sọ yí pé àyànmọ́ rẹ, then àyànmọ́ kọ̀ọ̀kan ló lógo. Then tá bá tún wá ń sọ̀rọ̀ nípa ògo, mo sọ fún wa mo ní oríṣi ògo mélòó ló wà. Ògo yàtọ̀ sógo, ògo ọ̀run ọ̀kan, ògo òṣùpá ìmíì, ògo ìràwọ̀ another one. Then ìràwọ̀ tún wá yàtọ̀ síra wọn nínú ògo. Náà àwọn ògo kan wà, máa sọ oríṣi ògo mẹ́sàn-án fún yín. Because tó bá ń béèrè fún ògo, o gbọ́dọ̀ mọ irú ògo tó ń béèrè, kò dẹ̀ mọ irú ògo wo lògo tiẹ̀. Àwọn ògo kan wà tá pè ní ògo ọ̀sán gangan. Àwọn ògo kan wà tá pè ní ògo báńtálẹ́. Àwọn ògo kan wà tá pè ní ògo aṣọ fẹ́ yẹ jẹ́. Ẹ gbọ́ gbogbo ẹ̀ nínú ẹ̀kọ́. Ẹ gbọ́ gbogbo ẹ̀. Because ọ̀pọ̀lọpọ̀ tẹ́ ń lógo lónìí, kí ló fà tó yẹ pé ẹ rí ẹlòmíì ní agbede méjì ògo ọjọ́ ayé wọn náà kàdé máa dédé dẹni àkànmọ́ pósí kọlẹ̀ bò mọ́lẹ̀. Kí ló fà? Ogun ògo dé, ẹ̀mí pin. Náà bó ṣé àmúwọ́ Ọlọ́run ni? Ṣé bọ́lọ́run ṣe fẹ́ nìyẹn? Wọ́n á sọ pé bó ṣe kọ tiẹ̀ nìyẹn. Kí náà ń pè lákọọ́lẹ̀? Kí náà ń pè ní kádàrá? Gbogbo kíní là á mọ̀. Dẹ̀ ṣé lóòótọ́ ni Ọlọ́run lè kọ fún èèyàn pé lágbájá tó ń lọ sínú ayé yìí kò ní rógolò, lágbájá tó ń lọ sínú ayé yìí kó lọ sórí burúkú ni, lágbájá tó ń lọ sínú ayé yìí kó kàn déédéé kú nígbà tó gu ẹ bá yọ ni? Ṣé bẹ́ẹ̀ ni àkọsílẹ̀ rí? Ṣé bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe máa ń yan àyànmọ́ ènìyàn? Gbogbo àwọn kíní ló lẹ́kọ̀ọ́. Gbogbo àwọn kíní ilẹ̀ gbọ́dọ̀ mọ̀ gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Nǹkan tí à ń ṣiṣẹ́ lé lórí school of destiny nìyẹn. Náà lẹ́yìn ìgbà yẹn, ìpele kejì tí ẹ̀kọ́ yìí pín sí, ìkan kejì òun náà ni a pè ní ṣíṣàwárí àyànmọ́. Dẹ̀ ìrìn àjò àyànmọ́ àti mímú àyànmọ́ ṣẹ mẹ́ta ni kò jọra wọn. Ṣíṣàwárí àyànmọ́ rẹ ẹ̀kọ́ kan ni bí wàá ṣe ṣàwárí àyànmọ́ tiẹ̀ gangan, bí wàá ṣe ṣàwárí èrè ìdí tọ́lọ́run ṣe dá ọ, bí wàá ṣe ṣàwárí kí ni purpose tọ́lọ́run fi dá ẹ sínú ayé, kí lọ́lọ́run fẹ́ kó ṣe nínú ayé. Ṣọ́jà lọ́lọ́run fẹ́ kó tà àbí iṣẹ́ ìjọba? Ṣé agbẹjọ́rò lọ́lọ́run fẹ́ kó ṣe àbí nọ́ọ̀sì? Ṣé oníṣòwò lọ́lọ́run fẹ́ kó ṣe ni àbí pásítọ̀? Dẹ̀ ní ẹ̀rí àwo gẹ́gẹ́ lọ́lọ́run ti fẹ́ lù ọ́. Torí ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ tó yẹ pé wọ́n lọ lu ọdún méje wọ́n fi ṣe kọ́ọ̀sì ní yunifásitì, síbẹ̀síbẹ̀ ilẹ̀ tó mọ́ lónìí gbogbo tí wọ́n lọ kọ́ fún odidi ọdún méje nǹkan ni wọ́n fi ń jẹun lénìí. Ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ti lọ kọ́ṣẹ́, wọ́n kọ́ṣẹ́, wọ́n sin ọ̀gá, wọ́n gba sàtífíkẹ́tì, ẹ béèrè lọ́wọ́ wọn lónìí ìyìn tí wọ́n kọ́ òun kọ́ ni wọ́n fi ń jẹun lónìí. Kí ló fà? Náà wọ́n discover àyànmọ́ wọn. Ọ̀pọ̀lọpọ̀ wà lónìí tó pé gbogbo ọjọ́ tí wọ́n lọ ka yunifásitì, gbogbo ọdún tó lọ fi kàwé ní yunifásitì, gbogbo ọdún tí wọ́n lọ fi kọ́ṣẹ́ lọ́dọ̀ ọ̀gá tí wọ́n ṣe freedom, wọ́n waste ẹ̀ nítorí òun kọ́ ló ń gbóúnjẹ wá sórí tébù fún wọn lónìí. Náà tó bá yẹ pé èèyàn wá lẹ́kọ̀ọ́, instead tó máa fi lọ waste ọdún méje, ọdún mẹ́rin, ọdún mẹ́ta tó máa lọ fi kọ́ṣẹ́ iṣẹ́ oníṣẹ́,
iṣẹ́ tọ́lọ́run ò yan fún tó bá yètè mọ̀ nípa ẹ̀kọ́ àyànmọ́ tó wá go straight síbi tọ́lọ́run fẹ́ kó lọ báwo lẹ ròyìn pé àṣeyọrí irú ẹni bí àṣeyá kankan tó ìjìnlẹ̀ ní ẹgbẹ́yẹ̀wò. Ibi tí knowledge ti ṣe pàtàkì ní then bíbélì ò fi wá sínú òkùnkùn gbogbo àṣírí wà nínú bíbélì náà ẹ tó wá gbọ́ ilé náà níbẹ̀ ní under number 2 yẹn náà òun ni a ti máa sọ̀rọ̀ lórí ìgbésẹ̀ 9 láti ṣàwárí àyànmọ́ rẹ. Yes ó ní a sọ fún ọ ní abẹ́ ẹ̀kọ́ ìgbésẹ̀ 9 number 1 number 2 number 3 number 4 number 5 number 6 number 7 number 8 number 9 ìgbésẹ̀ 9 tí wàá gbé tí wàá fi tètè ṣàwárí àyànmọ́ ẹ tí wàá fi tètè mọ̀ kí ni ètò Ọlọ́run fún ayé rẹ ní kankan ó ní ìgbésẹ̀ téèyàn máa ń gbé tó bá dẹ̀ gbé àwọn ìgbésẹ̀ yẹn gẹ́gẹ́ bí Báíbù ṣe là á kalẹ̀ atamátàsé ni ò lè mí sí I'm telling you the truth. Then ẹ tún wá gbọ́ ilé ìgbésẹ̀ 9 láti ṣàwárí ògo rẹ ṣé tó bá tún wá ṣàwárí ògo ẹ tán lẹ́yìn ìgbésẹ̀ 9 àá tún wá sọ ìgbésẹ̀ 9 míì fún ẹ tí wàá gbé tí wàá fi mú àyànmọ́ ẹ ṣẹ because ọ̀tọ̀ ni pé kó discover destiny ìgbésẹ̀ 9 tí wàá fi discover destiny ẹ ọ̀nà àkọ́kọ́ yẹn then ìgbésẹ̀ 9 míì tí wàá fi fulfill destiny ó ní àwọn do's and don'ts nínú ìrìn àjò àyànmọ́ tó yẹ pé tí o bá ignore ẹ bóyá o mọ̀ tàbí o fa ìmọ̀ọ́mọ̀ ignore ẹ olúwe máa jẹ́ pàṣán nínú ìrìn àjò àyànmọ́ òun lè fi rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí tó yẹ pé wọ́n ń loko wọn ò dóko wọ́n ń lọlé wọn ò délé wọn tó kó òròkò bọ́ sóko òrókò tó. So now gbogbo àwọn kinní lẹ gbọ́dọ̀ understand Ella Adéwùmí tó bá yẹ pé ẹ fi ọkàn balẹ̀ tí ẹ ń gbọ́ gbogbo nǹkan tí mò ń sọ òye ọ̀rọ̀ tí mò ń sọ ó máa yé yín na àwọn ìgbésẹ̀ tá à ń sọ pé láti lè mọ àyànmọ́ rẹ àwọn ìgbésẹ̀ mélòó ni dẹ́n mò ń sọ fún yín pé gbogbo kinní wà nínú bíbélì náà tá bá ń sọ̀rọ̀ nípa àwọn principle of the Bible àtàwọn àṣírí tí Bible sọ fún wa ṣàfẹ́ yọwọ́ Ọlọ́run kúrò níbẹ̀ ni so ẹ gbọ́dọ̀ ọ̀nà tá bá ń sọ̀rọ̀ ẹ jẹ́ ká máa farabalẹ̀ ká máa wo nǹkan tẹ́ni tó ń sọ̀rọ̀ yìí kí ló ń sọ dẹ́n ká máa gbé wọnú ẹ̀mí ká máa wò ó mò ń sọ fún yín pé gbogbo ṣẹ́rí to discover your destiny inú Bible láti máa yọ jáde then ìgbésẹ̀ láti fulfill destiny nígbà tẹ́ bá tún mọ̀ tán ìgbésẹ̀ 9 gbogbo kíní wà nínú Bible pẹ̀lú àwọn èèyàn kan tó wà nínú Bible tó yẹ pé àwọn náà ti mú àyànmọ́ṣẹ́ yes kò sí nǹkan tó ń ṣẹlẹ̀ sí wa lónìí tí kò ṣẹlẹ̀ sáwọn kan rí nínú Bíbélì kò sí nǹkan tí mò ń pass through lónìí tí àwọn ẹnìkan ò pass through ẹ̀ nínú Bible rí àpẹẹrẹ gbogbo kíní wa ń bẹ ìdí tọ́pọ̀lọpọ̀ wa ò ṣe mọ̀ ní pé a ò ṣí wa lójú sí mò ń sọ fún wa mú tẹ́ bá fẹ́ ka Bíbélì ẹ kọ́kọ́ gbàdúrà kẹ́ béèrè fún ìrànlọ́wọ́ ẹ̀mí mọ́ kí Ọlọ́run kó ṣí wa lójú kó ṣí wa létí kó tàn mọ́lẹ̀ ó ní wíwọnú ọ̀rọ̀ rẹ ó ń fi ìmọ́lẹ̀ fún ni ẹ̀yin ènìyàn Ọlọ́run dẹ ẹ tún wá gbọ́ ilé ipa pàtàkì náà nǹkan míì dẹ̀ tún máa kọ́ rí ipa pàtàkì tí àwọn ìlànà àti ẹ̀kọ́ Bíbélì yóò kó nínú ìrìn àjò ìmúṣẹ àyànmọ́ rẹ ipa pàtàkì tí àwọn ẹ̀kọ́ Bíbélì òun lẹ́fírí ṣe rí ẹni tẹ́ bá rí tó ń fi Bíbélì ṣeré tí kì í study Bible dáadáa ó dúró ẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ire àti last year ni mo ti ń pariwo sí gbogbo àwọn mẹ́mbà wa létí gbogbo àwọn mẹ́mbà wa ní ẹ̀ka kọ̀ọ̀kan àti gbogbo àwọn wọ́kàsí wa nípa orí ọ̀fẹ́ lọ mo ti sọ fún everybody January by everybody ẹ lọ bẹ̀rẹ̀ Bible reading ẹ máa bẹ̀rẹ̀ gbogbo workers by dandan by thunder by fire gbogbo workers ló gbọ́dọ̀ ka Bible láti Genesis chapter 1 dé Revelation kọ́dún yìí tó parí a dẹ̀ ti draw out àwọn bẹ́ẹ̀ ṣe máa kà year planner bẹ́ẹ̀ ṣe máa kà ní ibi tẹ́ máa kà ní January ibi tẹ́ máa kà ní January 1 to 31 ibi tẹ́ máa kà láti February lọ ó wà ńbẹ̀ ẹ̀yin tẹ́ bá nídìí ẹ̀ tẹ́ bá sọ màá send ẹ̀ sí àti print out fún gbogbo member àti gbogbo workers yes sir a lè ṣìnà o lè jẹ́ ọ̀rẹ́ kòríkòsùn pẹ̀lú Bíbélì kó miss ọ̀nà ẹ láyé ó ní ìwé òfin yìí kò gbọdọ̀ kúrò ní ẹnu rẹ nínú rẹ ní ìwọ tí mo ṣàṣàrò lọ́sàn àti lóru ó ní nígbà náà ní ìwọ ṣì ọ̀nà rẹ ní rere Joshua 1:8 then Matthew chapter 22 verse 29 Matthew 22:29 ó ní Jésù sì dáhùn ó wí fún wọn pé ẹ̀yin ṣìnà nítorí ẹ̀yin kò mọ ìwé mímọ́ ẹ̀yin kò sì mọ agbára Ọlọ́run so ìyìn tó máa ń mú ká ṣìnà láyé òun ní àìmọ̀ òye nípa ìlànà Bíbélì òun lè fi rí ọ̀pọ̀lọpọ̀ lónìí ó yẹ kí wọ́n máa tajà wọ́n lọ wà nínú ọ́fíìsì wọ́n ń ṣe irú ẹgbẹ́ níbẹ̀ ẹ̀rí ẹlòmíì ó yẹ kó máa ṣiṣẹ́ ọwọ́ ibẹ̀ ló ti yẹ kó ṣoríire ó lọ ń wáṣẹ́ ìjọba kiri
ẹ rí ẹlòmíì ṣe ló yẹ kó yètè lọ kọ́ irú iṣẹ́ kan ó ní dandan òun fẹ́ gba degree òun fẹ́ gba degree in tó fà á tí ọ̀pọ̀lọpọ̀ tí wọn ò ṣe lè mú àyànmọ́ṣẹ́ láyé nìyẹn. So o gbọ́dọ̀ the earlier the better. Ó ní mo yẹn sọ a gbọ́dọ̀ tètè mọ̀ kí ni ètò Ọlọ́run fún ayé rẹ. Then ẹ wá gbọ́ eléyìí náà ipa pàtàkì tí ìbáṣepọ̀ tó dán mọ́rán pẹ̀lú Jésù yóò kó nínú ìrìn àjò ìmúṣẹ àyànmọ́ rẹ. Another thing tún nìyẹn. Then ẹ̀yin tẹ́ bá need láti join online course yìí torí online nìkan ni online course ni kò sí fún on site. School of Destiny online nìkan láti fẹ́ ṣe. So ẹ̀yin tẹ́ bá ní interest ẹ send the message sí mi orí Telegram dẹ̀ láti máa ṣe. Orí Telegram gbogbo ẹ̀yin followers Emmanuel Fẹ́mi Oyèníyì bàbá Síónì ẹ lọ open Telegram ẹ̀yin tẹ́ ẹ bá ti sí nínú tẹ́ ẹ bá ti sí lórí Telegram ẹ lọ install Telegram orí Telegram láti máa tú àṣírí yẹn. Yes sir ó kọjá ntí a máa ṣe lórí WhatsApp orí Telegram torí pé lórí Telegram a máa send àwọn audio messages tí a máa fi tú àwọn àṣírí ìjìnlẹ̀ ní orí Telegram náà a máa send àwọn fídíò ní ẹ̀kọ̀ọ̀kan then lórí Telegram náà láti máa ṣe prayer fervent prayer. Yes sir kò sí bá ṣe máa sọ̀rọ̀ nípa ìrìn àjò àyànmọ́ tí a ní sọ̀rọ̀ nípa serious deliverance prayer because to fulfill your destiny is a serious battle. It's a serious battle. Then àdúrà la máa fi jagun nípa orí ọ̀fẹ́ Ọlọ́run. Ẹ̀yin tí ẹ bá ní interest lórí tẹ́ bá send the message sí mi bóyá lórí WhatsApp or lórí Telegram màá send the full details sí yín àwọn write up àti flyer màá send ẹ̀ sí yín. Ẹ kàn send the message sí mi lórí WhatsApp tàbí lórí Telegram wípé I want to enroll for School of Destiny. School of Destiny. Màá send gbogbo details sí wa. Now ìrìn àjò àyànmọ́ rẹ ò lè complete tó o bá ní relationship personal and cordial relationship with Jesus Christ. Tó o bá ní forget it. Ẹ má ṣì mí gbọ́ mi sọ pé o lè lówó o lè mọ̀ ní Jésù kó lówó o lè mọ̀ believe pé Ọlọ́run wà kó lówó honestly. Àwọn kan jiyàn jèlé pé ẹnìkan sọ wípé èèyàn ò nídìí àti mọ Ọlọ́run kó tó lówó honestly àìmọye ẹni tó sọ pé kò sọ́lọ́run tán ní kò sọ́lọ́run atheist ni wọ́n ní kò sọ́lọ́run wọ́n dẹ̀ lówó. Owó kọ́ ni àyànmọ́ mímúṣẹ o owó kọ́ ni àyànmọ́ mímúṣẹ èèyàn ẹ̀rẹ́ ni tó lówó tó yẹ kó bó ṣe lówó tó náà síbẹ̀síbẹ̀ padà commit suicide ni kí ni reason torí pé ayé ò ní mínì. Jésù nìkan ló máa ń fi mínì sí ìwásáyé ènìyàn. So gbogbo àwọn kìnnì máa sọ then Jésù Kristi gẹ́gẹ́ fún ara ó ti fàpẹrẹ lélẹ̀ fún wa nínú Bíbélì bó ló ń ṣe discover purpose ẹ̀ then báwo ló ṣe fulfill ẹ̀ yá bó ló ṣe discover ó ní bó ṣe discover ó dẹ̀ ní bó ṣe fulfill ẹ̀ gbogbo kìnnì òun la máa mọ̀ then ó nílò ẹ̀kọ́ àti ìmọ̀ láti mú àyànmọ́ rẹ ṣe. So ó nílò ẹ̀kọ́ tó bá jẹ́ pé ní tòótọ́ ló fẹ́ mú àyànmọ́ṣẹ́ láyé ló fẹ́ mọ purpose Ọlọ́run fáyé rẹ̀ ló dẹ̀ fẹ́ fulfill ẹ̀ ló fẹ́ mọ iṣẹ́ tọ́lọ́run rán ẹ wáyé wá ṣe àti àlàfo tọ́lọ́run rán ẹ wá sínú ayé láti wá dí o ò lè mọ̀ láì ní knowledge o ò lè mú àyànmọ́ rẹ ṣe o ò lè ṣàṣeyọrí nínú ìrìn àjò ayé láì ní knowledge o. I'm telling you the truth o ò lè mú àyànmọ́ rẹ ṣe gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run láì ní knowledge but ó panilẹ́kún lónìí mo discover wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Ọlọ́run lónìí pàápàá jùlọ àwa Christian à ń fi knowledge ṣeré púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ò ná ní ẹ̀kọ́ ẹ rí ẹlòmí àní ńgbà tá bẹ̀rẹ̀ School of Prophet ní táìmù kan táwọn kọ́ bẹ̀rẹ̀ mo rí pastor àwọn pastor tí mo respect tí mo believe kó yẹ kó yeye àní wọ́n ń sọ ẹlòmí pè mí personally ẹlòmí send message sí mi lórí WhatsApp wípé kí ló dé tẹ́ ń bẹ̀rẹ̀ tẹ́ ń dá School of Prophet sílẹ̀ ṣe bọ́ Ọlọ́run ló máa ń pè yàn Ọlọ́run ló máa ń pè wòlíì Ọlọ́run ló máa ń kọ́ wòlíì mo ní lẹ́nu yín tí mo rò pé ó yẹ kẹ́ know better. Yes sir tí ọ̀tọ̀ ni pé ọ̀tọ̀ lẹ́kọ́ Ọlọ́run lè pè ẹ́ kọ́lọ́run sọ fún ẹ wípé nǹkan báyìí ni mo fẹ́ kó ṣe láyé wàá lọ láàmì ẹni wàá lọ kẹ́kọ̀ọ́ ọ̀run kọ́ ni wàá ti kọ́. So nísìn báyìí tọ́lọ́run bá pè ẹ́ gẹ́gẹ́ bí wòlíì tọ́lọ́run ti anointing ọ̀tọ̀ l'anointing ọ̀tọ̀ ní knowledge. Tí o bá ní anointing láì ní ẹ̀kọ́ wàá fi anointing yẹn wàá fi ṣe rẹ léṣe wàá fi ṣàwọn ẹlòmíì léṣe. Tí o bá ní agbára ìfàmì òróró yàn Ọlọ́run láì ní knowledge wàá ṣí agbára yẹn lò. Then tó bá ní àwọn ẹ̀bùn ẹ̀mí láì ní knowledge wàá abuse àwọn spiritual gifts.
then wàá di wòlíì èké. Bákan náà ni nínú ìrìn àjò ìmúṣẹ àyànmọ́, ẹ̀yin tẹ́ ń send the message sí mi orí bí ìkọ́ ni mo ti ní kẹ́ send the message. Ẹ̀yin tẹ́ bá ní interest láti enroll fún School of Destiny Fulfilment, School of Destiny Fulfilment 10 months láti fi máa ṣe, orí bí ìkọ́ lẹ máa send the message. Ẹ send the message sí mi ní orí, ẹ send the message sí mi lórí WhatsApp wípé ẹ ní interest, wípé ẹ ní interest láti enroll fún School of Destiny Fulfilment. Ẹ̀yin tẹ́ ń béèrè pé báwo lẹ ṣe lè mọ ètò Ọlọ́run fún ayé yín. Yes, ẹ kọ́ ni, honestly ẹ máa kọ́ ni. Yes, kò sí àbùjá kankan lọ́rùn ọ̀pẹ. Now ẹ jẹ́ n sọ kíní kan fún yín. How do I know my calling? You will go and learn how to know it. Learning. Ẹ̀kọ́. I'm telling you the truth. Ṣé rí àwọn nǹkan kan wà tí mo bá kàn fẹnu sọ fún yín nísìn, mo kàn lè fún yín lẹ́ja jẹ ni. Ṣùgbọ́n tí bá fẹ́ ran àyànmọ́ yín lọ́wọ́ gangan, mo gbọ́dọ̀ kọ́ yín bọ́n ṣe ń pẹja. So that ẹ ní depend lé mi lórí, ẹ ní depend lórí wòlíì kankan, ẹ ní depend lórí ìránṣẹ́ Ọlọ́run kankan. Ẹ̀yin gan fúnra yín ẹ lè di géńdé. Gẹ́gẹ́ bí ìwé Éfésù orí 4 ẹsẹ̀ 14 Ephesians 4:14 ṣe sọ pé kí àwa kó má ṣe wà ní èwe mọ́ tí à ń fi afẹ́fẹ́ ẹ̀kọ́ bì sí wá bì sẹ́yìn. So àwa gan fúnra wa gbọ́dọ̀ lépa fún knowledge. Then ẹ gbọ́ ilé yìí, a gbọ́dọ̀ lè invest fún knowledge nípa orí ọ̀fẹ́ Ọlọ́run, nípa orí ọ̀fẹ́ Ọlọ́run. Ní January kí la wà yìí, January 15 lè ní báyìí àbí January 15 nípa orí ọ̀fẹ́ Ọlọ́run lẹ́nu gbàtọ́dún yìí ti bẹ̀rẹ̀ yìí, mo ti ná owó tó lé ní 50,000 láti fi ràwé. I'm telling you the truth. Láwọn bí tí mo ti lọ sí redemption camp, mo ti lọ gbàdúrà lọ́dún yìí, mo ti lọ sí Canaan land ní Winner Chapel ní Canaan land, mo ti lọ gbàdúrà, mo ti lọ sí Mountain of Fire lẹ́nu ọdún yìí, mo ti lọ gbàdúrà, mo ti lọ sí Christ Embassy campground wọn ní ọ̀nà Mọ̀wé Ìbàfọ̀, mo ti lọ gbàdúrà. Yàtọ̀ sáwọn àtìlẹ̀kùn mọ́rí gbà lẹ́nu ọdún yìí. Náà kí ni mo wá fẹ́ fàyọ ní gbogbo ibi tí mo sọ yìí ni mo wọ inú bookshop wọn lọ tí mo ti lọ ra ìwé. Lẹ́nu ọdún yìí mo ti ra ìwé tí iye owó rẹ̀ ju 50,000 naira lọ. Kì í ṣe pé mi náà jẹ́ olówó tó bẹ́ẹ̀, kì í ṣe pé owó iye wà lọ́wọ́ tèmi náà bẹ́ẹ̀, but àwọn èèyàn mi tá jọ lọ bí àdúrà, mo sọ fún mo ní àwọn ìwé tẹ́ ń rí tí mò ń ra yìí, irinṣẹ́ ni. Kò sí iye tí mi ò lè ná láti lè seek for knowledge. Ẹ wá rí ẹlòmíì, wọ́n ní kó lọ enroll tàbí kó register fún online course. Wọ́n ní èlò ni, wọ́n ní 25,000. Ó ti pọ̀ jù, láti get knowledge. But àwọn course kan wà táwa ń ṣe tó yẹ pé ọjọ́ mẹ́ta péré à ń enroll, tá ń register fún, tá ń san 100,000. Honestly, mo sọ fáwọn dádì wa kan láyé ní ayé last kìíní, mo ní January ẹ jẹ́ ká enroll fún course kan, wọ́n lè lò ní mo ní 100,000. Ọjọ́ mélòó? Ọjọ́ mẹ́ta, 100,000. Honestly ọjọ́ mẹ́ta péré 100,000. So kí náà fẹ́ fún yín? Kò sí nǹkan tó fẹ́ fún yín, fẹ́ fún yín ní knowledge. Tó bá fún ẹ ní knowledge, wọ́n ni wàá mọ nǹkan tí wàá lọ ló knowledge yẹn fún. Ayé knowledge la wà yẹn, tí ò bá lépa fún knowledge ó fẹ́ fi rẹ̀ jìyà. Ẹ̀dẹ́ ẹ̀jẹ̀ sọ eléyìí fún yín. Má jẹ́ kí ó ru ọ́ lójú láti ná owó láti fi lépa fún ìmọ̀. Ẹ wo ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run lónìí, wọ́n pera wọn ní ìránṣẹ́ Ọlọ́run, wọ́n depend lórí pé Ọlọ́run ti pe àwọn. Ìyẹn nìkan ò tó. Then seminary tó lọ ní 1999, seminary tó lọ ní 2005, òun kọ́ nísìn ayé ti súnkú òun gbogbo bí tó ń sọ yẹn o. O gbọ́dọ̀ wà current. Then mi lòdì sí seminary, ẹ má ṣì mí gbọ́. Honestly, mi lòdì sí theological seminary, mi lòdì sí study of theology. Honestly, mi ìmọ̀ ṣe pàtàkì. But ẹ gbọ́ eléyìí, so àwọn seminary tí wọ́n ti lọ látọdún gbọ́n, ṣóun ló fẹ́ máa fi compare ibi táyé dé dúró nísìn báyìí. No, kò rí bẹ́ẹ̀. Then lẹ́yìn seminary tó lọ, ǹjọ́ padà ń ṣe refresher course, àwọn online program. Then ní area bí tí wọ́n ò mọ̀, ǹjọ́ kẹ́kọ̀ọ́ lé lórí. Àwọn ẹ̀kọ́ kan wà tó yẹ pé o ò lè bá pàdé ní seminary láyéláyé, o dẹ̀ ní ìdí ẹ̀ ní practical aspect iṣẹ́ ìránṣẹ́ tó ń ṣe. Òun lẹ fi rí ọ̀pọ̀lọpọ̀ àwọn professor tó yẹ pé professor ni wọ́n tí wọ́n ń teach ní higher institution, ṣùgbọ́n tó yẹ pé tó bá di practical life wọ́n fail woefully.
I'm very sorry to say it, but that's just the reality of life. They know theory, one need theoretical knowledge, but practically to put it into practical, let's apply it, let's solve real life problem. They don't know it. I'm very sorry to say this. Can't embarrass anybody, but that's just the reality of life. Àwọn kankan wà tó pé o gbọ́dọ̀ mọ̀ pé bó ṣe ń ṣe rè. Then ní School of Destiny Fulfillment wà á máa sọ fún ọ bí wàá ṣe apply ẹ̀ gangan pé tí ọ̀rọ̀ bá rí báyìí ìwọ gan ti máa mọ̀ náà. Then gbogbo àwọn tí wọ́n ti attend àwọn online course wa tẹ́ bá béèrè lọ́wọ́ wọn máa sọ bó ṣe máa ń rí practically lélẹ́yìí, because a máa sọ nǹkan tó máa ń ṣẹlẹ̀ sáwọn èèyàn na gbogbo kinní ni wàá mọ̀. Then ẹ tó wá gbọ́ eléyìí. Nínú ìrìn àjò ìmúṣẹ àyànmọ́ rẹ o nílò adarí tí ó mọ ṣamọ̀nà rẹ nínú ìrìn àjò náà. A máa ń pe kinní kan ní áńgẹ́lì àyànmọ́. Bible sọ̀rọ̀ nípa áńgẹ́lì àyànmọ́ onídìí ẹ̀ na olùrànlọ́wọ́ àyànmọ́ wà. Dẹ̀ áńgẹ́lì àyànmọ́ wà. Ó fẹ́ jọra àwọn ìyàtọ̀ wà ń bẹ díẹ̀díẹ̀. Ọ̀tọ̀ ni olùrànlọ́wọ́ àyànmọ́ rẹ, destiny helpers. Then ọ̀tọ̀ ni destiny angel. Yes, ó wà ní Bible. Ó ní kíyèsí mo rán áńgẹ́lì mi ṣáájú rẹ. Áńgẹ́lì mi ṣáájú rẹ. Na ẹ gbọ́ ilé ìdí pàtàkì mẹ́rin tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kì í ṣe tẹ̀lé adarí kankan. Ẹ rí ẹlòmí ṣẹ́rí ó ní di mentor. Mi ní tàn yín nínú ìrìn àjò tó ẹ kó fẹ́ fulfill destiny, àwọn kan ti rin ojú ọ̀nà yẹn rí kí wọ́n tó rìn. Àwọn yẹn ò ní a lot of things láti learn from them practically. Màá sọ fún wa then ìdí mẹ́rin pàtàkì táwọn yẹn ṣe máa ń tẹ̀lé adarí kí ni wọ́n ń wá. Then ẹ tún gbọ́ ilé ìsọ̀rí mẹ́ta àwọn tó ń tẹ̀lé adarí. Àwọn kan wà àwọn ọmọ àfòmọ́ wọ́n ń tẹ̀lé adarí, àwọn ọmọ aláfòmọ́. Then àwọn kan wà àwọn ọmọ alábàwọ́n tó ń tẹ̀lé adarí. Then àwọn kan wà àwọn ọmọ wọn, oríṣi ọmọ mẹ́ta tó ń tẹ̀lé adarí nìyẹn. Àwọn ọmọ aláfòmọ́, àwọn ọmọ alábàwọ́n àti àwọn ọmọ wọn. Gbogbo kíní la máa fọ́ sí wẹ́wẹ́. Then oríṣi mentor mélòó ló wà? Oríṣi mentor mélòó ló wà? Bó ló ṣe lè mọ̀ yí pé ẹni ni Ọlọ́run yàn fún mi láti mentor mi nínú ìrìn àjò àyànmọ́? Bó ló ṣe lè mọ̀? Ó ládùúrà tí wàá gbà. Dẹ̀ yàtọ̀ sádùúrà ó ní àwọn sáyìn kan tí wàá rí tí wàá fi mọ̀ yí pé ẹni tó yẹ kí n tẹ̀lé rè kò yẹ kí n tẹ̀lé ni. Ẹ rí mistake tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣe tó bá yá wọn á sọ pé bàbá nínú Olúwa táwọn tẹ̀lé ó kọ́ àwọn ṣìnà ni àwọn ní bàbá gidi kan nínú Olúwa. Àwọn ǹjẹ́ wọ́n kẹ́kọ̀ọ́ nípa bó ṣe ń recognize ẹni tọ́lọ́ yàn láti mentor ẹ mọ̀ pé ó lẹ́kọ̀ọ́. Another mistake nìyẹn. Ó lẹ́kọ̀ọ́ o kó tó sọ pé ni bàbá ẹ nínú Olúwa wàá kẹ́kọ̀ọ́ nípa ẹ̀, wàá kẹ́kọ̀ọ́ nípa bó ṣe ń recognize bàbá nínú Olúwa. Gbogbo bàbá nínú Olúwa kọ́ ẹ gbọ́ eléyìí. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí wà sensitive ṣùgbọ́n òtítọ́ ni mi ì dẹ̀ ní apology fún. Gbogbo big men of God kọ́ ni Ọlọ́run fún ní àṣẹ láti lè train àwọn èèyàn. Àwọn kan wà ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n, ìránṣẹ́ Ọlọ́run tòótọ́ ni wọ́n wà highly anointed, wọ́n wà gifted, ẹ̀mí mímọ́ ń bẹ nínú ayé wọn, ìwàláyé Ọlọ́run wà lára wọn, ṣùgbọ́n Ọlọ́run ò fún wọn ní special grace láti train àwọn èèyàn. Gbogbo ìránṣẹ́ Ọlọ́run kọ́ ló ní special grace láti train àwọn èèyàn. I'm telling you the truth. But ibi tí problem wà ní pé tá bá ti rí ìránṣẹ́ Ọlọ́run kan bóyá ó succeed, a sọ pé ká tẹ̀lé. Na wàá tẹ̀lé ṣùgbọ́n kò ní orí ọ̀fẹ́ láti mentor ẹ. Ó succeed, ó ṣàṣeyọrí ṣùgbọ́n a ò fún ní orí ọ̀fẹ́ láti lè mentor wọn. Ọlọ́run láti lè mentor àwọn èèyàn kò sí nínú ẹ̀bùn tá fún, kò sí nínú anointing tá fún. Òun ló fà tó fi jẹ́ pé kò ní rí ti ẹ̀rọ, kò ní rí ti ẹ̀rọ. Ó kàn sọ pé ní bàbá ẹnu Olúwa ni kò ní ráyè tiẹ̀, kò dẹ̀ ní rí ti ẹ̀rọ torí wípé kì í ṣe pé kò fẹ́ràn ẹ, kì í ṣe pé kò fẹ́ kọ́ ẹ, kò lẹ́bùn ẹ ni, kò lè ṣe ni, kò ní ní. Ọ̀tọ̀ lérí àtọ́lọ́run fún, ọ̀tọ̀ lérí àtọ́lọ́run rán. So o gbọ́dọ̀ mọ̀ ta ni Ọlọ́run rán sí ọ tó máa mentor ẹ. O gbọ́dọ̀ lè mọ̀. Ó ní àwọn àmì tá máa là kalẹ̀ fún ẹ tí wàá fi mọ̀. Ó ní bá ṣe máa, ó ní àwọn nǹkan tá máa kọ́ ẹ tó yẹ pé àwọn signs tí wàá rí àti àwọn nǹkan tó gbọ́dọ̀ put into consideration before you choose your mentor, before you follow any spiritual father. Ó ní àwọn kankan tí wàá mọ̀. So tí a bá mọ̀ gbọ́ kíní, àwọn ènìyàn mi ń ṣègbé nítorí wọn kò ní ìmọ̀. Now then ẹ wá gbọ́ eléyìí. Now number 4 ìkẹkẹrin tá tún ṣiṣẹ́ lé lórí nínú School of Destiny Fulfillment tó tẹ́ gbọ́dọ̀ mọ̀. Now o nílò ìkọlà àyà bí o bá fẹ́ mú àyànmọ́ṣẹ́.
na ìkọlà àyà ẹ̀kọ́ tí kò wọ́pọ̀ mọ́ ní ayé ìsìn ni. A lot of people are not talking about it. Ìkọlà àyà, brokenness, spiritual circumcision of the heart. O gbọ́dọ̀ understand díẹ̀ tó bá fẹ́ mú àyànmọ́ ṣẹ. Yes, àbùjá kan ò sí lọ́rùn ọ̀pẹ. Ẹ lọ wo àwọn tó mú àyànmọ́ wọn ṣẹ láyé tí wọ́n finish well, tí wọ́n finish strong. Wọ́n ti la ìkóríta ìkọlà àyà kọjá. Tó o bá la ìkóríta ìkọlà àyà kọjá, o ní ṣàṣeyọrí, o lè parẹ́ sọ́nà bí èéfín, o lè lọlé kó mọ́ délé kó lóko kó mọ́ doko. O lè fi rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó yẹ pé wọ́n kẹsẹ̀ járí láyé. Àwọn àṣírí ìjìnlẹ̀ kan wà tó gbọ́dọ̀ mọ̀ nípa art, nípa ọkàn ènìyàn. Ibẹ̀ láti máa tú àṣírí ọkàn èèyàn. Màá sọ àwọn deep mysteries tó wà nínú Bible tí Bíbélì sọ nípa ọkàn ènìyàn tẹ́ gbọ́dọ̀ mọ̀. Nígbà tí Bible sọ nínú ìwé Jeremiah pé ọkàn ènìyàn burú já ìta ló lè mọ̀. Ǹjẹ́ wádìí pé kí ló túmọ̀ sí? Ǹjẹ́ ṣe research lé lórí? Dẹ̀ oríṣi ọkàn mélòó ló wà? Oríṣi ọkàn mélòó ló wà? Màá sọ oríṣi ọkàn 9 tó wà àti bó ṣe lè mọ èwo lọ́kàn tiẹ̀ nínú wọn. Ṣó mọ̀ pé ọkàn ẹ lè tàn ẹ́? Bẹ́ẹ̀ ni, ọkàn ẹ ìwọ ló lọ́kàn o. Ó lè tàn ọkàn ẹ lè deceive ẹ. Dẹ̀ ń bò ní wàá ṣe ìkọlà ọkàn. Yes, circumcision fún ọkàn rẹ tó jẹ́ yí pé na dẹ̀ ẹ jẹ́ n sọ kíní kan fún yín. Nínú ìrìn àjò àyànmọ́, ìkan nínú àwọn ẹ̀kọ́ tá gbọ́dọ̀ kọ́ òun ni bí a ṣe mọ ohùn Olúwa. Òun ni bá ṣe ní divine direction. Òun ni bá ṣe ń gbọ́ ohùn Olúwa. Àwọn ọ̀nà wo l'Ọlọ́run máa ń gbà bá àwọn ènìyàn sọ̀rọ̀. Tí ọkàn rẹ ò bá ní ìkọlà àyà, o ní lè dictate ohùn Olúwa. Tá bá ń sọ̀rọ̀ nípa ohùn Olúwa, oríṣi ohùn tó wà táwọn ọmọ ènìyàn máa ń gbọ́ ó pọ̀ o. Ó kéré jù, mi ilé tàn yín, ní ilẹ̀ Yorùbá yìí nìkan, ó kéré jù ohùn tó lè gbọ́ ó lé ní 400 tí kì í ṣe ohùn Ọlọ́run. Nílẹ̀ Yorùbá yìí nìkan tó yẹ pé tó bá ń pray tí wàá gbọ́ ìránṣẹ́ mi o, ìránṣẹ́ mi wá ní mo gbóhùn Olúwa. Then ibi tí ó dangerous ni pé ohùn yẹn náà ní èmi ni Olúwa, èmi ni Olúwa, kò dẹ̀ ń ṣe Olúwa. O lè gbọ́ oríṣi ohùn tó lé ní 400 tí kì í ṣe ohùn Olúwa. Lára wọn lóhùn ara ẹ, ohùn ọkàn ẹ, ohùn ẹran ara ẹ, ohùn ènìyàn, ohùn èṣù, ohùn ìṣẹ̀lẹ̀ àyíká àti ohùn àwọn àjọ̀nú, àwọn territorial demons àti àwọn principalities and powers tó wà ní agbègbè ibi tó ń gbé. Wọ́n á dẹ̀ sọ̀rọ̀ sí ẹ létí, wàá ròyìn pé ohùn Ọlọ́run ni wàá mọ sọ. Then ẹ tún gbọ́ yìí. Then èyí tó wá dangerous jù nínú àwọn ohùn yìí táwọn èèyàn máa ń ṣe mistake tí wọ́n máa ń pè lóhùn Olúwa, òun lóhùn ara ẹ. Tí ohùn ara ẹ bá ń fọ̀ sí ọ létí, wàá rò pé ohùn Olúwa ni. So bó ló ṣe lè mọ̀? Àṣírí yẹn wà nínú Bible. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ Ọlọ́run ó mú ju ìdàkídé olójú méjì lọ. Òun ló ń pín ọkàn àti ẹ̀mí níyà. So ohùn ọkàn rẹ àti ohùn ẹ̀mí mímọ́, bó ni wàá ṣe discern? Bó ni wàá ṣe differentiate tó ò ní fọ́? Then ọkàn ẹ gbọ́dọ̀ wà circumcised. Ìdí tọ́pọ̀lọpọ̀ ṣe máa ń sọ pé Olúwa wí tó Olúwa ò wí nǹkan kan lónìí. Ìdí tọ́pọ̀lọpọ̀ tá ṣe máa ń fall into deception ni pé ọkàn wọn wà polluted. Ọkàn ẹ̀ á dí pẹ̀lú ọkàn nínú school of destiny. Á dí pẹ̀lú art á ṣiṣẹ́ lé lórí. Nígbà tá bá fọ́ ìyẹn nìkan sí wẹ́wẹ́, oníkálukú á mọ̀ pé no. Ìjìnlẹ̀ àṣírí wà ńbẹ̀. Yes, kí náà ń pè ní brokenness, á ṣiṣẹ́ lé lórí. Náà ẹ wá gbẹ́lẹ̀ lẹ́yìn ìgbà yẹn àwa kọjá lọ sí ìpele 5 nínú ẹ̀kọ́ yẹn. Nínú ìpele 5 láti máa ṣiṣẹ́ lórí oríṣi ìkóríta 9 nínú ìrìn àjò àyànmọ́. 3 stations tí wàá kàn nínú ìrìn àjò àyànmọ́, oríṣi ìkóríta 9 ni wàá kàn. Náà ibi ilé gan ó dẹ̀ wà sensitive. Ṣé rí tí o bá fẹ́ mú àyànmọ́ ṣẹ láyé, ìrìn àjò ọmọ ológo síbi ògo, ìrìn àjò rẹ síbi àṣeyọrí láyé, wàá kàn ìkóríta 9. Ìkóríta 9, number 1, ìkóríta ìpinnu. Wàá dé ìkóríta ìpínyà. Wàá dé ìkóríta ọ̀nà pin. Wàá dé ìkóríta ìkọ̀sílẹ̀. Wàá dé ìkóríta tó ń gbé àwọn akọni mi. Ìkóríta kan wà tá wọ́n ń pè ní ìkóríta ìrọ̀rùn.
ìkóríta ìrora, wàá dé ìkóríta yẹn, then wàá dé ìkóríta kan tá a pè ní ìkóríta ẹ̀rù jẹ̀jẹ̀. Ìkóríta ẹ̀rù jẹ̀jẹ̀ ní Bíbélì ń sọ ní Psalm 23 nígbà tó sọ pé bí èmi tilẹ̀ ń rìn ní àárín àfonífojì òjìji ikú, so wàá rìn àárín àfonífojì kọjá. Náà ìkóríta kan wà tí a pè ní gbàgede àlùyọ. Náà ṣé rí gbogbo àwọn ìkóríta yìí kó tó wá di pé ó dé gbàgede ìlú ògo, 9 ni wọ́n. Then bó ni wàá ṣe recognize pé ipò tó wà, stage tó wà nínú ayé rẹ̀ yìí, pé ìkóríta báyìí náà ń pè bẹ́ẹ̀. Bí mo ṣe wà yìí, ó ní stage tí mo dé nínú ìrìn àjò ayé mi, ó ní junction tí mo dé nínú ìrìn àjò àyànmọ́ báyìí. Ẹ̀kọ́ tí mo ní ló jẹ́ kí n mọ̀. Náà ẹ̀yin tẹ́ ń wò mí, ó ní junction bí tí wọ́n náà dé dúró báyìí, ó níbi tó ṣe ń lọ, ó láwọn ibi tó ti pass through. Then bó ni wàá ṣe recognize ìkóríta mẹ́sẹ̀ẹ̀sán yìí? Báwo ni wàá ṣe recognize ìkóríta mẹ́sẹ̀ẹ̀sán yìí? Báwo ni wàá ṣe recognize? Then kí ni àwọn ìgbésẹ̀ tí wàá gbé ní ìkóríta mẹ́sẹ̀ẹ̀sán? Ní ìkóríta àkọ́kọ́, ìgbésẹ̀ wo ni wàá gbé níbẹ̀? Ní ìkóríta kejì, ìgbésẹ̀ wo ni wàá gbé níbẹ̀? Ní ìkóríta ìpinnu, kí lèèyàn máa ń ṣe níbẹ̀? Mistake wo làwọn kan ti ṣe níbẹ̀ tí wọ́n ò gbọ́dọ̀ ṣe? Ní ìkóríta ìpínyà, mistake wo làwọn kan ti ń ṣe tí wọ́n ò gbọ́dọ̀ ṣe? So a sọ gbogbo kínní, a dẹ̀ sọ ìgbésẹ̀ tó yẹ kó gbé láti inú Bíbélì. Then nínú ìrìn àjò àyànmọ́, bó bá ṣe ń rin àwọn ìkóríta mẹ́sẹ̀ẹ̀sán yìí, wàá bá irúfẹ́ àwọn ènìyàn kan pàdé. Bẹ́ẹ̀ ni, ó kéré jù wàá bá oríṣi 9 categories of people pàdé nínú ìrìn àjò àyànmọ́ rẹ. Bẹ́ẹ̀ ni, àwọn kan wà wọ́n máa jẹ́ lesson, àwọn kan wà wọ́n máa jẹ́ blessing, àwọn kan wà àwọn arógo bínú ògo, àwọn arógo paná ògo, àwọn arógo pògorun, àwọn aríran bàrán jẹ́, àwọn aríran paná ìran. Àwọn kan wà olùrànlọ́wọ́ àyànmọ́ ni wọ́n, àwọn kan wà olùwòran àyànmọ́ ni wọ́n, àwọn kan wà tó yẹ pé wọ́n kàn máa distract attention ẹ̀. Gbogbo method tí wọ́n máa ń lò, gbogbo kínní ni màá tú àṣírí fún wa. A ti ṣètò gbogbo ìdánilẹ́kọ̀ọ́ yìí kalẹ̀ nínú School of Destiny. Ẹ gbọ́ ilé yìí, mo fi Ọlọ́run bẹ̀ ọ́, kí o tó dáwọ́lé ẹni nǹkan tó ṣe pàtàkì, bóyá iṣẹ́ kan pàtàkì, kọ́kọ́ enroll fún School of Destiny. Gbogbo ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run tí o believe pé Ọlọ́run ní kó lọ dáṣẹ́ ìránṣẹ́ tiẹ̀ lẹ̀, o ṣe kọ́kọ́ wá fún School of Destiny náà. Kó má bàa ṣe àṣìṣe tó máa padà regret wípé tó yẹ kí mo ti ní knowledge báyìí, tó yẹ kí mo ti gbọ́rú ẹ̀kọ́ yìí, ǹbá mọ̀ ṣe báyìí, because foundation ṣe pàtàkì. Ṣé rí tó bá lọ lé wrong foundation, wà á ní problem lọ́jọ́ iwájú. Ó lè má ti yí ọ nísìn. Then tí o bá lọ lé foundation lé orí ilẹ̀ tí ò yẹ kó lé foundation lé lórí, wà á ní problem. Then tó bá ti wá kọ́ ilé ẹdẹ koríta kan, mo fẹ́ kó mọ̀ yìí pé èèyàn lè renovate ilé, wọn kì í renovate foundation o. Hello? Ilé ni wọ́n máa ń renovate, wọn kì í renovate foundation. Wọn kì í renovate foundation. So sórí má ṣe mistake tó máa kó bá ìran rẹ àti ọ̀rọ̀ ọmọdọ́mọ rẹ. Má ṣe mistake tó máa kó bá ọjọ́ ọ̀la rẹ. Má ṣe mistake torí ohun asán ayé àti torí ìfẹ́ ẹran ara àti torí tí wàá jẹ lẹ́nu lónìí tí ó tán lónìí, mọ́ ba ohun tó máa jẹ́ lọ́la jẹ́. Ẹ̀yin ènìyàn Ọlọ́run, mo fi Ọlọ́run bẹ̀ yín, gbogbo àwọn ẹ̀yin abiyamọ tẹ́ ń gbọ́ mi, ẹ sọ fún gbogbo àwọn ọmọ yín tó wà ní secondary school kó tó di pé wọ́n lọ sí university, ẹni kí wọ́n enroll fún course yìí. Bẹ́ẹ̀ ni, gbogbo àwọn tó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run àtàwọn tó ń gbọ́ ìpè àtàwọn tó ti dáhùn ìpè, mo bẹ̀ yín, tẹ́ bá mọ̀ wọ́n, ẹ sọ fún wọn pé